jẹ́ nínú àṣà wa ó ti burú jáì ó pọ̀. Àkọ́kọ́ ní ti èdè, àṣà tó kù ńkọ́? Ẹ mọ̀ pé ìtàn ní ayé àtijọ́ nílé ìwé wọ́n á fi sínú ìlànà ètò ẹ̀kọ́. Kódà láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ti máa kọ́ àwọn ìtàn kéékèèké kan. Ta ni ọba Èkó? Ọba wo ló kọ́kọ́ jẹ nílùú Èkó? Ọba wo ló kọ́kọ́ jẹ nílùú Ìbàdàn? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà àwọn ìwé tí wọ́n ń kọ nígbà yẹn, àwọn ìwé tó ń sọ ìtàn Yorùbá ni. Fún àpẹẹrẹ, wọ́n á pe ìwé kan ní Jọkẹ́ àti Fẹ́mi ní ayé ìgbà yẹn. Jọkẹ́ àti Fẹ́mi yẹn, àwọn ìtàn tó wà ńbẹ̀ ó pọ̀. Fún àpẹẹrẹ, ìtàn Ṣàngó ó wà ńbẹ̀. Ìtàn Gbọ̀ǹká àti Tìmì ló fi lọ tẹ̀lú Ẹdẹdó. Gbogbo nǹkan yẹn ló wà nínú ìwé. Ṣùgbọ́n lákòókò yìí sìn, ẹ bá bi wọ́n lédè, ọmọ ṣé bàbá gan mọ̀? Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Jẹ́ nínú àṣà wa ó ti burú jáì ó pọ̀. Àkọ́kọ́ ní ti èdè, àṣà tó kù ńkọ́? Ẹ mọ̀ pé ìtàn ní ayé àtijọ́ nílé ìwé wọ́n á ìlànà ètò ẹ̀kọ́. Láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ti máa kọ́ àwọn ètò kan. Ta ni ọba Èkó? Ọba wo ló kọ́kọ́ jẹ àwọn ìwé tí wọ́n ń kọ nígbà yẹn, àwọn ìwé tó ń sọ ìtàn Yorùbá. Fún àpẹẹrẹ, wọ́n ti ìwé kan ní Jọkẹ́ àti Fẹ́mi ní ayé ìgbà yẹn. Jọkẹ́ àti Fẹ́mi yẹn, àwọn ìtàn tó wà ńbẹ̀ ó pọ̀. Fún àpẹẹrẹ, ìtàn Ṣàngó ó wà ńbẹ̀. Ìtàn Gbọ̀ǹká àti Tìmì ló fi lọ tẹ̀lú Ẹdẹdó. Ìsánṣálùbọ̀ pérépé lábẹ́ igi òwò. Ṣé bàbá gan mọ̀? Àgògò bàbá mi, èmàwé yìí ó máa kọ́ wa ní bí a ṣe ṣẹ̀ wá. Kò sí mọ́. Bí èèyàn bá dẹ̀ ti mọ ibi tó ti ṣubú, kò ní mọ ibi tó ti dìde. Nígbà tó yá, wọ́n tún mú èdè Yorùbá, wọ́n pín sí méjì. Wọ́n ní ìkan ní ti èdè gírámà. Wọ́n ní ìkan olùdarí ètò wa ní. Wọ́n wá ní kọ́ ọmọ ó mú kan bẹ̀. Nígbà tí ojú dẹ̀ wà lórúkún àti ewì àti àwọn àṣà míì àti gbogbo àwọn ìwé àpilẹ̀kọ yẹn, àkàpọ̀ ni. Wọn ò yọ kankan sọ́tọ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n ti ń rí gẹ́gẹ́ bí ẹrù tó wúwo tí wọ́n ti pín, ó ti jẹ́ kí àwọn nǹkan yẹn kó di òfúùtù fẹ́tẹ̀. Ṣùgbọ́n bó sọ pé ó bàjẹ́, ó bà ní kò tí ì bàjẹ́. Báwa òbí náà bá dìde gírí tá a rò pé èdè wa, àṣà wa yẹ ká gbé lárugẹ, tá a bá fi ń kọ́ àwọn ọmọ wa, nígbà tó wá fi tó ọdún mélòó kan, ìyípadà wà. Eléyìí tó dàbí ẹni pé àwọn tó wà lórí tó ń ṣàkóso ètò ẹ̀kọ́, eléyìí tó dàbí ẹni pé àwọn tó wà lórí tó ń ṣàkóso ètò ẹ̀kọ́, bí wọ́n bá lè ṣe àtúnṣe lórí sísọ èdè Yorùbá di kàńpá fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ níléèwé, mo rò pé eléyìí náà ó máa jẹ́ kí èdè Yorùbá sísọ kó tó fi ìtẹ̀mílẹ̀ dáadáa láàrin wa. Ní àwùjọ wa náà lápapọ̀, a níṣẹ́ ṣe. Ẹ rí i pé nígbà míì tí ọmọ mi bá kí àwọn èèyàn tí bàbá ẹ̀ bá sọ pé yá kíní kọ́ dọ̀bálẹ̀, á ní ẹ má ṣe yọnu, kò lè ayé ẹ má dọ̀wọ́ látẹlẹ̀. Ẹ rí i pé láyé àtijọ́ tó o bá fẹ́ kí àwọn àgbà, wọ́n á ní kó o gbọ́dọ̀ tẹ̀ fún ọ gbọ́dọ̀ gbin gbàdó. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ gbin gbàdó, gbọ́dọ̀ nà tán ni. Ara àṣà wa dẹ ni. Nínú ibi tí wọ́n ti ń bá ewì yẹn gan ni àwọn èdè tí wọ́n gan tó máa wúlò fún ẹ ló máa ti jáde. Gbogbo àwọn nǹkan yìí tí a bá lè ṣe jẹ́
àwọn tó wá dàbí rẹ̀ ni pé àwọn ìwé tí à ń lò nílé ẹ̀kọ́ lásìkò yìí kò fi àyè gba gbígbé àṣà Yorùbá lárugẹ. Ní ayé àtijọ́ gbogbo àwọn ìwé tí bàbá Ọdúnjọ tí wọ́n kọ, àwọn tí Fágúnwà kọ, àwọn ìwé ìtàn àròsọ tó jẹ́ pé tẹ́ ẹ bá ń kà ó máa dàbí pé nǹkan yẹn ń ṣẹlẹ̀ níwájú yín báyìí. Igbó Olódùmarè, Ojú Ọdẹ nínú Gbórúnmọlẹ̀, Ìrèkèrèdò, gbogbo àwọn ìwé yẹn Ìrèké Oníbùdó, àpilẹ̀kọ ní Eégún Aláré, Àfàìmọ̀, àwọn ìwé Gbọ́ba ní gbogbo àwọn ìwé yẹn àpilẹ̀kọ ni, kì í ṣe pé ìtàn tó jẹ́ ìtàn nínú wọn kò wọ́pọ̀, tí àwọn tí èmi sí àwọn tẹ́lẹ̀ Yorùbá yé tó wọnú wọn tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀. Gbogbo àwọn ìwé ìbá wà lórí àtẹ́tà ń rí wọn lò, ẹ rí i pé ìyípadà bá èdè Yorùbá, kódà ó máa mú ìgbéga bá àṣà wa. Ṣùgbọ́n láyé tá a wà yìí, ẹ rí i pé nínú ìwé Yorùbá wọ́n máa ní nínú ìwé tó jẹ́ pé ìwé Yorùbá ẹ máa gbọ́ Lúkú and Nnadi, ẹ máa gbọ́ Azan and kìnìkan nínú ìwé Yorùbá. Ẹ rí i pé gbogbo àwọn ìwé tí Ọdúnjọ kọ yìí orúkọ Yorùbá tó jinlẹ̀ tó nítumọ̀ ni wọ́n lò. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ohun tó tiẹ̀ wá fa ni pé láyé tá a wà yìí, kódà tó bá kọ ìwé tó fìdí múlẹ̀ tó dáa, tó o bá mọ̀ọ́yàn kó o sì lówó, ìwé yẹn ò ní ṣètẹ́wọ́gbà. Àwọn ìwé tí ó sàn, àwọn ìwé àpilẹ̀kọ tó sàn tí ò ní mínú, tí ò bá gbà mu, ó ní àwọn tó wà nídìí ètò ìlànà ẹ̀kọ́, ó ní wọ́n ń gbà wọlé kí àwọn akẹ́kọ̀ọ́ kó máa kà, torí pé àwọn tó kọrú ìwé bẹ́ẹ̀ àwọn arébipa òǹkọ̀wé tí wọ́n bá ti lọ, wọ́n ti sọ di ìdíje, ẹni tí obì rẹ̀ bá gbójú fún ọ̀gá iléèwé, ìwé rẹ̀ ni wọ́n gbà wọlé. Àwọn ìwé yìí dẹ̀ lámì, wọ́n ti di èwú, wọ́n ti kan àwọn ìwé tí ò bá gbà mú mọ́ ni. Tí àwọn ìjọba bá lè ṣe àtúnṣe lórí gbogbo nǹkan wọ̀nyí, èmi mọ̀ pé èdè Yorùbá yóò ní ògo yẹn á lè ra padà. Tẹ́ bá wo gbogbo àwọn ìwé àtijọ́ tí a ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò sí lórí àtẹmọ́. Ṣé wá rí tó wá tún bà gbogbo kinní yìí jẹ́ ní àwọn ẹ̀rọ ayárabíàṣá tí à ń lò yìí. Bẹ́ẹ̀ni. Kò jẹ́ ká lè ka ìwé mọ́. Bẹ́ẹ̀ni, a lè kà mọ́ àti bí ẹ bá lọ sí ilé ìkówepamọ́sí, wọ́n á ní ó ti wà outdated, pé kò bágbà mú mọ́, kò sí nínú fáàrí mọ́. Gbogbo àwọn ìwé tó wà níbẹ̀ ó ti tán, wọ́n á ní kò wúlò. Àwọn ìwé tó dẹ̀ sì lè kọ́ èèyàn ní èdè, ẹ wo ìwé Yorùbá kan gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pín èdè Yorùbá yánmọ́yánmọ́ ní ìjìnlẹ̀ èdè àti lítírésọ̀ Yorùbá. Ó dà nípa àwọn tó kọ̀wé yẹn wọ́n tó bí oríṣi 2, 3, 4 tí àjùmọ̀kọ̀wé ni. Gbogbo àwọn tó wà ní ìwé yẹn nígbà yẹn, láyé tá a wà mí tiẹ̀ rò pé ó tiẹ̀ sí lóde gbámọ́. Tí ò bá jẹ́ àwọn ilé ìkówepamọ́sí tó bá làmìlaka, èmi ni Eégún Aláré, Àfàìmọ̀, Ìgbójú Ọdẹ nínú Gbórúnmọlẹ̀, Ìrèké Oníbùdó, Ìrèkèrèdò, gbogbo àwọn ìwé yẹn a lè rí mọ́ àrùkùtì. Tí àwa ọmọ náà dẹ̀ rí pé àṣà wa tá a tánù, ká má di òdélé ọkọ̀ gbóòrù létà. Tẹ́ bá dé àwọn ìlú káàkiri lókè òkun, tẹ́ bá rí ọmọ Yorùbá mi gan, inú yín ò lè dùn. Tẹ́ ẹ bá sọ Yorùbá sí ojú tó máa fojú tẹ́ńbẹ́lú yín ni, kò fẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ Yorùbá lòun. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ Yorùbá lòun. Nínú ìṣesí ìwọṣọ, ó ti di òun gan ti fẹ́ sọ rẹ̀ dòyìnbó, àwọ̀ yẹn nìkan ló kù. Bẹ́ẹ̀ni. Àti pé lè tó bá bu ìlà sí ẹ̀rẹ̀kẹ́ tí ò sí tí ó fi parẹ́, àmì ìdánimọ̀ yẹn ò kúrò láyé ẹ̀. Gbogbo àwọn nǹkan yìí ló dàbẹ́ ni pé ó mú kí àṣà wa láyé ìgbà yẹn náà, òbí
ọmọ tó bá bí òun nìkan kọ́ ló ń tọ́ ẹ dẹ̀ rí pé nígbà yẹn kì í ṣe ẹgbà nìkan ni wọ́n fi ń tọ́ ọmọ gbólóhùn ṣùgbọ́n láyé tá a wà yìí òwe bá mi ní ọmọ mi kò dénú ọlọ́mọ ló ń ṣiṣẹ́ báyìí. ọlọ́run aláàánú á gbàkóso orílẹ̀-èdè wa jẹ́ kí gbogbo ẹwà àti ògo tá a ti sọnù ọlọ́run á rà padà fún wa. àmín ọlọ́run àmín ẹ ṣeun bàbá mi. ẹ ṣáà wò bàbá mi lọ́nà wo. nítorí wípé àwọn ni wọ́n da ètò ẹ̀kọ́ wa rú. nítorí pé tí ẹ bá ṣàwọn ṣe bí ìlànà tí wọ́n bá fi lélẹ̀ ni wọ́n ó tẹ̀lé ṣùgbọ́n wọ́n ti òṣèlú bọ gbogbo nǹkan. níbi òṣèlú yìí tíjọba kan bá ti dórí oyè àwọn tí wọ́n bá jẹ́ àwọn èèyàn rẹ̀ nínú àwọn tí wọ́n ń kọ̀wé àwọn ni yóò ṣàṣàyàn ìwé wọn pé kí wọ́n ó lò ní sùkúù. kí ló ń tó mú káwọn ọmọ wọn máa lo ìwé kan kẹ́gbọ́n ó lò káàbúrò ó lò mọ́ tó wáá fi di pé ẹ báyìí ti lo ìwé kan báyìí wọ́n ó ṣiṣẹ́ sí nínú ni. so àwọn tí wọ́n fi síbi abala ètò ẹ̀kọ́ àwọn ni wọ́n ń da àwọn nǹkan yìí rú àwọn ni wọ́n ń wá oúnjẹ fún àwọn tí wọ́n súnmọ́ wọn. lò ẹ̀yin náà wò àgàgà nígbà tó jẹ́ pé ní adìẹ tó ti sọ gbogbo tó jẹ́ abínibí wa àti sọ́ọ̀nù gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n ní lọ síwájú láyé ní tó jẹ́ pàtàkì nínú ẹ̀kọ́ èdè ìlú wọn ni wọ́n fi ń kọ́ èdè ẹ̀yà wọn ni wọ́n fi ń kọ́. lórí sáyẹ́ǹsì ni geography ni àwọn ọmọ wa wọ́n ń kọ́ sáyẹ́ǹsì wọn ò lè dá nǹkan kan mú jáde nínú sáyẹ́ǹsì kí wọ́n mú síta kó jẹ́ àǹfààní fún wa nítorí pé kò yé wọn. èdè elédè ni wọ́n fi ń kọ́ wọn ẹni tí ò bá sì gbọ́ èdè rẹ̀ yé èdè elédè ò lè yé. bẹ́ẹ̀ni. nígbà àwa tá èdè wa tá a gbọ́ yé bó la ṣe fẹ́ mọ èdè elédè tó yé wa. ẹ wá rí o kọ́lọ́n kó ṣàánú wa ni o nísìn báyìí ọlọ́run kó má jò jẹ́ wípé a máa padà lọ kọ́ èdè Yorùbá lọ́dọ̀ àwọn èèbò. ìta fi ń ṣe àwọn àgbékalẹ̀ irú àwọn ètò báyìí náà nù láti lè máa tètè pera wa wálé. ó ti bò. ìta fi ń ṣe àwọn àgbékalẹ̀ irú àwọn ètò báyìí náà nù láti lè máa tètè pera wa wálé. ó ti ń ṣẹlẹ̀ bàbá mi ó ti ń ṣẹlẹ̀ ṣe rí ẹ má bínú bàbá mi ò gbọ́rọ̀ lẹ́nu yín o. ẹ wo àwọn nǹkan tá à ń rí ní ayé tá a wà yìí àwọn òyìnbó wọn á wá sílùú wa àwọn táwa ní kò dáa tí wọ́n ní á kó dànù èdè tí wọ́n ní kò dáa tí wọ́n ní ká dànù táwa ò náà ní àwọn òyìnbó yẹn ń wá wọ́n ń kọ́ wọ́n ń gboyè àwa náà là ń kọ́ wọn o wọ́n ń gboyè lórí ẹ̀ àṣà wa wọ́n ń ẹ̀rí òyìnbó á wọ agbádá á wọ bàtà á dé fìlà òrìgì á dábẹ tí ajá á lu bàtà òyìnbó tí ń lu bàtà òyìnbó ń lu dùndún wọ́n ń lu gángan gbogbo ohun èlò onílò òyìnbó tó jẹ́ ti ìbílẹ̀ tiwa wọ́n ti gbà lọ́wọ́ wa ní àwọn ibì kan ní ìlú òkè òkun àwọn òyìnbó tó ti mọ fátí ń dífá fún yàn wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. àwọn àwòdọ wa náà dẹ̀ ti wá kọ́ sẹ́rí ẹ wá rí ní tó wá ń fún mi ní tó ń ṣe mí ní kàyéfì jù ní bàbá mi pé ṣé ẹ mọ̀ pé ẹ̀rọ ayárabíàṣá tí à ń lò tó gbòde kan lónìí ṣé ẹ mọ̀ pé àwọn èròjà táwọn òyìnbó gbà lọ́wọ́ wa gbogbo àwọn nǹkan yẹn làwọn ṣiṣẹ́ lé lórí tí wọ́n kó sínú ẹ̀rọ ayárabíàṣá tá à ń lò lénìí. ẹ jẹ́ kí n sọ fún yín lálẹ́ mo lè fi gbogbo ẹnu sọ àwọn ẹsẹ̀ ifá kan ni wọ́n ṣe àtúpalẹ̀ rẹ̀ tí wọ́n kó sínú ẹ̀rọ ayárabíàṣá. bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n ṣe àtúpalẹ̀ àwọn ẹsẹ̀ ifá kan
bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé ẹ mọ̀ pé nínú àwọn tó jẹ́ ògbóǹtagì nínú ẹ̀sìn ìbílẹ̀ ó ní ọ̀nà àgbékalẹ̀. olóòtú ẹ dákun ẹ jẹ́ n sọ nǹkan kékeré lórí tí bàbá mi ń sọ lọ́wọ́. Bàbá sọ pé àwọn ẹsẹ̀ Ifá kan kì í ṣe ẹsẹ̀ Ifá kan, ẹsẹ̀ Ifá ó ní wọ́n kó papọ̀ tó jẹ́ ọ̀kan àti òdo náà ṣe àkójọpọ̀ rẹ̀ láti fi ṣe gbogbo ẹsẹ̀ Ifá tí ẹsẹ̀ Ifá bẹ́ẹ̀ ni ó jẹ́ bó mo ṣe fẹ́ òǹkà ó ṣàpàkànjà mọ́. ó jẹ́ bíi ohun tí wọ́n fi bíi kọ́kọ́rọ́. Bẹ́ẹ̀ ni o tó ń ṣí tí wọ́n gbé tí wọ́n bẹ́ẹ̀ ni tí wọ́n fi ń ṣí tí wọ́n fi ń ṣí. eléyìí tó bá jẹ́ mẹ́fà nínú mẹ́fà yẹn tí mẹ́ta bá ṣíjú sókè tí mẹ́ta da ojú délẹ̀ ó túmọ̀ sí pé a ní ọ̀kan mẹ́ta a ní òdo mẹ́ta so wọ́n wàá ṣí lálàáfíà bọ̀ yóò jẹ́ ọ̀kan òdo so bí wọ́n ṣe gbogbo alifábẹ́ẹ̀tì ti èdè Gẹ̀ẹ́sì àti ti gbogbo èdè pátápátá òní àtẹ̀sẹ̀ Ifá kọ̀ọ̀kan òní wọ́n ti yọ gbogbo ẹ̀ pátápátá so kì í ṣe pé lára rẹ̀ òun ni wọ́n lò ní so ọwọ́ wa ni wọ́n ti gbà á so kí àwa gangan fúnra wa ká mọ́ túra wa lẹ̀ kó gba gbogbo ẹ̀tàn lọ́wọ́ wa àsìkò rèé láti gbà padà ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi lọ́pọ̀lọpọ̀ nítorí ibi tí wọ́n bí mi sí kò kì í ṣe ilẹ̀ Yorùbá ṣùgbọ́n nígbà tá a dé padà sílẹ̀ Yorùbá ìyẹn nígbà tá a parí iléèwé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama ìgbà tá a dé padà sílẹ̀ Yorùbá tá a bá fẹ́ kọ ìwé àfiránṣẹ́ sí rẹ ni à ń fi èdè elédè kọ àwọn tó wá jẹ́ àwọn ọ̀rẹ́ ìyàwó wa máa sọ fún wa pé ẹ ń fèdè elédè sọ̀rọ̀ yóò ṣe yín bẹ́ẹ̀ fi èdè Yorùbá èdè abínibí yín sọ̀rọ̀ pé yóò dùn yín tó bá dẹ̀yìn wọ́ ọ̀la o ok ẹ̀gbọ́n yín kan nù ó ló ń ṣe alámòjútó ìjọba àbílẹ̀ àsìkò táǹfààní rẹ̀ bá dé tó yẹ kẹ́yìn náà kẹ́ ẹ dipò kan mú tàbí míì wọ́n ní ẹ̀ ìṣara wa o ó wá kó wa papọ̀ mọ́ra láti jẹ́ pé àwa náà pé a fẹ́ darapọ̀ àwa náà fẹ́ ṣe bí ọmọ Yorùbá àtàtà kí kẹ́kẹ́ mọ̀ wò kí wọ́n sọ̀yàn ní Onífádé Ifádámiláre Àdìgún kó mọ̀ lè déédéé Yorùbá sọ ṣe mọ̀ wípé ó rí bákanbákan ó ti tàbùkù kì í sì ṣe wípé inú rẹ̀ náà kọ́ látàrí ibi tí wọ́n bí sí tí wọ́n sì fẹ́ jẹ́ kó sọ èdè abínibí wa nítorí tó bá fẹ́ sọ wọ́n ní gbẹ́nu ẹ sọ̀rọ̀ èdè tí bí ni kò sọ tàbí èdè Gẹ̀ẹ́sì so àwa gangan ni kára kóra wa ní papámọ́ra ká ṣàtúnṣe ní gbogbo ibi tí a bá ti lákùdé nítorí tí ò bá sí èdè Yorùbá mo nígbàgbọ́ pé kò sí èdè míì láyé èdè Yorùbá ló dàbí àtùpà òun ló dàbí ìmọ́lẹ̀ tó ń taná fún gbogbo èdè tó kù èdè Yorùbá nìkan ni èdè tó ní ẹwà tí ó ṣe tó dùn ún gbọ́ létí tó dùn ún sọ tó dùn ún yẹ́ni sí. Mo fẹ́ràn èdè Yorùbá gan mi ò ní fẹ́ jẹ́ kí èdè Yorùbá kú látàrí bẹ́ẹ̀ mò ń gbárùkù ti àwọn àṣà wa mo sì máa ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò. Hello my people, Namibe Aroyoba. If you never subscribe to my YouTube channel Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.